irú ẹkùn ẹgbẹ́ àlùbáríkà ni olóyè Sunday Igboho akínyìn kúṣẹ́ bó tẹ́ bá ṣe tí ò bá dáa á bù yín gbogbo ọmọ Yorùbá ẹkún olóyè Sunday Igboho lọ́wọ́ ààrẹ Tinubu ẹ fún ní full support láti tẹ̀síwájú díẹ̀ tó nìkan ẹ̀rẹ́yìn wa aṣọ funfun fìlà funfun ọ̀pá funfun ìṣirò ni kí láàbọ̀ owó tí ń jẹ gbogbo tó jẹ lórí kí láàbọ̀ wọn nísìn kí láàrí tán rí gbéṣẹ́ tán ti débẹ̀ olóyè Sunday Igboho ọlọ́run ó kùn ọ́ jálẹ̀ tó ráwò sí fún wàhálà àti fún jàdíjàgan ìlú náà ti bí wa state of harmony náà pé irúfẹ́ ọ̀yàbalẹ̀ ni olóyè Sunday Igboho alùlélọ́gọ̀ ẹnu ẹ̀ tún múra sí àwọn ọmọ méjèèjì àwọn ọmọ yòókù tán kọ́ nílùú Ògbómọ̀ṣọ́ wọn ẹ̀dá kún mọ́ ti wáyé dọwọ́ ọlọ́run dọwọ́ yín ẹ̀rẹ́ yìí wọn aláṣọ wọn fún ẹ máa ṣe pé bẹ́ẹ̀ kún ọlọ́run ó kùn àbúrò sì ní ṣe bó bá ṣe tí ò bá dá lọ́la èmi àríjì ó jáde sí sọ pé olóyè Sunday Igboho ìtẹ̀ṣe yóò dá o mú ìtẹ̀ṣe yìí bá yóò kí yín ọlọ́run tó dá yẹn jọ kó kí yín èyí wọn aláṣọ wọn fún bóòdù ọjà báyìí tẹ́pọ̀ epo nínú ẹ wá sọ nísìnyí ọ̀pá epo ẹ múra kankan síbẹ̀ gbé èyí tó wà nílẹ̀ yìí ẹ ti lówó ẹ fẹ́ kú mọ́ ọ̀rẹ́ wa yìí wò ni ẹ má kú aṣọ funfun fìyà funfun ọ̀pá funfun gbogbo ẹ̀ náà ìṣirò náà gbogbo ẹ̀ kí lè wá ń dààmú ara yín sí àsan fìlà bí abẹ tí ajá olóyè Sunday Igboho may Almighty Allah will be with you always inshallah al-karim ẹ bá ń ṣí ẹ fídíò yẹn lóríire kó kan olóyè Sunday Igboho la pé ọlọ́run wà pẹ̀lú wọn o salamu alaikum. fídíò yìí fẹ́yìn tẹ́ ń jáde fún olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá aṣíwájú ogun ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ ń ṣépè tẹ́ ń ṣe oríṣiríṣi tẹ́ ẹ̀ sọ nǹkan tí olóyè Sunday Igboho ṣe gan pàtó mi ti rí ibi kan tí olóyè Sunday Igboho fún ara ẹ ti jáde tó sọ̀rọ̀ against yín so àwọn tó ń jáde ẹni olóyè Sunday Igboho ló fún wọn lówó tó sponsor wọn láti máa sọ̀rọ̀ sí yín so gbogbo èpè tẹ́ ń ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín fàṣẹ ṣépè ẹ̀ ń lọ sídìí ogun yẹn ń lọ sídìí kíní kan tó ẹ̀ sì jẹ́ ọmọ Yorùbá ẹ̀ sọ nǹkan tó lóye Igboho ṣe gan pàtó láti máa ṣépè fún bóyá bó ṣe jáde láti ràn wá lọ́wọ́ àṣọ ọmọ Yorùbá tó jẹ́ tó nítara ọmọ Yorùbá lára tó ń ta lára pé ọmọ Yorùbá wọn gbọ́dọ̀ yan ọmọ Yorùbá jẹ níbi kankan bóyá yẹn ni ó ń dùn yín ni o bí nǹkan ni o ẹ sọ ẹ sákàn ń ṣépè mo fẹ́ fàṣìkò yìí sọ fún yín pé ẹ̀yin lẹ lè pé yín gbogbo ìtẹ́ iṣẹ́ pátápátá ìtẹ́ fàṣẹṣẹ́ tẹ́ fẹ́ ní òfóṣẹ́ ẹ̀yin lẹ ní gbogbo ẹ̀ torí èmi ò rí nǹkan kan tó lè Sunday Igboho fi deserve ìpè lẹ́nu anybody tó jẹ́ ọmọ Yorùbá tó o bá lọ́wọ́ ní ìjínigbé ìpànìyàn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó o bá fẹ́ máa fi ẹ̀mí àwọn èèyàn ṣe pọ́lítíìsì nílẹ̀ Yorùbá yìí èmi ò rí di pàtàkì kan tó lè Sunday Igboho fi deserve ìpè lọ́wọ́ ìwọ tó jọmọ Yorùbá bóyá ìwọ jẹ́ OPC bóyá ìwọ jẹ́ o wà nínú nǹkan ní Àmọ̀tẹ́kùn bóyá any security organization tó belong to jọ as far as gbà tó jọmọ Yorùbá olóyè Sunday Igboho deserve ìpè lọ́wọ́ anybody tó jẹ́ ọmọ Yorùbá àdúrà lolóyè Sunday Igboho ló deserve lọ́wọ́ gbogbo wa tá a jọmọ Yorùbá tó sì jẹ́ pé ẹ ṣàdúrà fún Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ àwa tá a jẹ́ tiwọn àdúrà wa ẹlẹ́dàá wa a máa ṣàbò lórí ọmọ Adéyẹmọ ní gbogbo ibi tí wọ́n bá lọ ní gbogbo ibi tí wọ́n bá wà so fẹ́yìn tẹ́ ń ṣépè ẹ̀yin lẹ́ lè pé yín o because olóyè Sunday Igboho ò deserve èpè lọ́wọ́ ẹnì kankan yín torí èmi ò rí nǹkan kan tí wọ́n fi ṣe yín so èmi kàn fẹ́ bẹ̀ yín ni o kẹ́ ẹ stop gbogbo kinní yìí nísìn torí pé ẹni tẹ́ ń ṣépè fún tí ó wùwà èpè àìsí ìwọ tó ṣépè ló lè pè ẹ́ bí irú tèmi báyìí mi ì tí ì rò lóyè Sunday Igboho rí yàtọ̀ sí pé online kiri wọn online kiri wọn ní tẹlifíṣàn mi ì tí ì rí wọn àti ríra face to face rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe rí so that is ẹ̀yin náà ń gbowó lọ́wọ́ ẹni tẹ́ ń defend nìyẹn láti máa attack olóyè Sunday Igboho nígbà tẹ́ ní olóyè Sunday Igboho fáwọn nǹkan ló kọ́ máa attack yín láti ẹ̀yin náà ń gbowó lọ́wọ́ àwọn èèyàn láti máa attack olóyè Sunday Igboho so nǹkan tẹ́mi ò bá suggest tẹ́ ẹ̀ bá ṣe instead gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí pé lóòótọ́ àánú ọmọ Yorùbá wà lójú yẹn láàánú wa lójú àwọn èèyàn sì wà nú gbó rẹpẹtẹ táwọn Fúlàní jí kó táwọn àwọn ọ̀daràn yìí jí kó ẹ̀yin náà ẹ bá tẹ gbégbèsè kan kẹtẹ ṣàṣeyọrí kan káàrí a máa fàdúrà ràn yín lọ́wọ́ ni torí pé tiwa ni gbogbo yín but kẹ́nìkan wá jáde láti ràn wá lọ́wọ́ ẹ̀yin group kan tún wà láti máa attack ẹni tó ràn wá lọ́wọ́ tẹ̀sí jọmọ Yorùbá mi rò bóyá yẹn mú làákàyè dání mi rò bó mọ́pọlọ dání so olóyè Adéyẹmọ Ìgbòho ṣá ò deserve èpè lọ́wọ́ anybody
olóyè ò sì di ẹnì kankan mú kó má ṣe tiẹ̀ wọnú igbó lọ ìwọ náà lọ jà fún wa lọ jà fọmọ Yorùbá lọ jà fún ọmọ Yorùbá tó yẹ pé lóòótọ́ o ní olóyè Sunday Igboho dúró de ìjọba títí tí ó rí pé ìjọba ò ṣe kankan sí ó padà ara ẹ̀ ò gbà wọnú igbó lọ ẹ̀yin kọ̀ndẹ́mù ẹ̀ ń ṣe pé ẹ̀ ń ṣe oríṣiríṣi gan láì nídìí ẹ̀yin lẹ́ lè pé yín sà mà ẹ̀yin lẹ́ lè pé yín ẹ̀yin lẹ́ ní èpè yín ẹ̀yin lẹ́ lè pé yín mo fàsìkò yìí sọ bẹ́ẹ̀ fún yín so ẹyẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì wà nú gbó rẹpẹtẹ àwọn ọmọ tí wọ́n jí kó ní Ọ̀yọ́ ní oríire yẹn wọn ò tí ì rí wọn gbà títí àtàwọn tíṣà yẹn olóyè Sunday Igboho ń try gbogbo possible best láti ṣe gbogbo kinní wọ̀nyí èpè attack wọn ṣọwọ́ yìí wà nídìí ìpànìyàn ni ṣé ẹ darapọ̀ mọ́ Fúlàní ni láti máa jí wa gbé nílẹ̀ Yorùbá ẹ sì ń pera yín lọ́mọ Yorùbá ṣé bọ́mọ Yorùbá lẹ́yìn àbí wọ́n gbóyìn pé àbí ẹ nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn yín ẹ nífẹ̀ẹ́ Yorùbá ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn ẹ kàn ń jọmọ Yorùbá ni ọ̀pọ̀lọpọ̀ yín bóyá wọ́n gbóyún yín wá ni bóyá ẹ mísì pẹ̀lú èdè mi I don't know because tẹ́ ẹ bá jọmọ Yorùbá tẹ́ ẹ nífẹ̀ẹ́ Yorùbá nǹkan tẹ́ ń ṣe lásìkò yẹ ẹ gbọ́dọ̀ dánwò kò dá aburú gbáà ni ó wọ́ọ̀sì ju Fúlàní tó ń jí wa gbé gan lọ ní nǹkan tẹ́ ń ṣe yìí so kẹjẹ lọ kọ ọwọ́ ọmọ yín báṣọ kẹ behave normal orí Yorùbá pé àmọ́ nǹkan tá à ń ṣe àwọn ò kì í ṣe terrorist so tí nǹkan bá ń dààmú wa nílẹ̀ wa ẹni tó bá jáde láti ràn wá lọ́wọ́ mi rò pé yẹ ká tún máa attack ẹ ẹ̀yin tèmi ẹ share fídíò yìí kó délé kó dọ́dẹ̀ everywhere káwọn tó ń wà burúkú yìí kí wọ́n lọ sọ agbẹjẹmọ́wọ́ kí wọ́n kọ ọmọ wọn báṣọ ẹ ṣeun ó dàbọ̀. ìwọ gan wo fúnra ẹ wàá rí pé ó jura wọn lọ jagunjagun ó yàtọ̀ sí olúọdẹ gẹ̀gẹ̀ ó ju gògóńgò lọ Ààrẹ Ọ̀nà Kakanfò of party ceremony wàá rí pé èèyàn kan wọṣọ ogun níbẹ̀ yẹn àrí ó ń wọnú gbó ìkan wọ white ó ń wọnú party lọ láti jẹrẹsì pẹ̀lú àmàlà ó yàtọ̀ síra wọn ẹnu ìníṣá ẹnu yìí òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò of party ẹni tẹ́ ẹ fi joyè àwòdì nílẹ̀ Yorùbá tí kò lè gbé ẹdìyẹ òun lálàyé tó ń wò yìí tó ń pè ní Gani Adams lógun ojó ṣé ọmọjọ́ tí bàbá yìí ti ń bẹ̀rù ogun ní 2002 tó ti wá sọ̀wọ́ nílùú mi ohun tójú rẹ̀ rí lọ́jọ́ yẹn mi ò mọ bó ṣe escape I can't just explain ní 2002 àtijọ́ ìyára láyé tí ń bẹ̀rù ogun kọ́ra fipò yẹn sílẹ̀ kó dẹ̀ fún fáwọn tó yẹ pé yes tán capable kò fẹ́ ṣe torí ìtìjú 2002 òun gan mọ̀ lọ́jọ́ yẹn àtijọ́ yẹn ló ti ń bẹ̀rù ogun lóhun Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ceremony party